Abdulkareem ló kọ gbogbo ẹgbẹ́ àdúgbò ìdílágbó Salatu inú bí ẹ ṣe púpọ̀ olóòtú. Orúkọ ìlú tí a wà yìí ni à ń pè ní Port Novo Àjàṣẹ́ ní orílẹ̀-èdè Benin. Nítorí ìyá alásàlátù Alájà Ọláìdé la ṣe wá sílẹ̀ tí wọ́n ń ṣe ìkójáde sinimá tuntun, sinimá gidi, sinimá tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń fúnni lóye, tó ń tọ́ni sọ́nà bá ṣe lè lo ìgbésí ayé yẹn. Sinimá tí kìí ṣe sinimá lásán, torí ẹ̀ gbogbo wa ṣe péjú ká péjọ síbí báyìí kọ́lọ́n bá wa fa àlùbáríkà tó pọ̀ sínú sinimá náà. Ẹ ṣe olóòtú, Alájà Ọláìdé ìyá alásàlátù jẹ́ èèyàn dáadáa sí èmi nìkan kọ́, ṣùgbọ́n sí gbogbo èèyàn, sí gbogbo àwọn tó jẹ́ pírẹsẹ́ńtà, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, sí gbogbo àwọn ẹgbẹ́ òṣèré oríìtàgé, sí àwa olórin àti gbogbo àwọn èèyàn nínú ìlú. Alájà Ọláìdé jẹ́ èèyàn dáadáa, ó kóyàn mọ́ra, kò ń ṣe onírọ́, kì í ṣe oníbékebèke. Tí gbogbo èèyàn kì í ṣe